ó ní ọjọ́ agbára àwọn èèyàn ń fẹ́ àwọn tí ọjọ́ tí ò bá jọjọ́ agbára wọ́n á kẹ́gàn wòlíì wọ́n á kẹ́gàn àsọtẹ́lẹ̀. lára ẹ̀ ni wípé kí ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ń dàbí ìgbà tí wọ́n nígbàgbọ́ púpọ̀ nínú àwọn onítìbílẹ̀ dé bíi babaláwo ju àwọn wòlíì tàbí pásítọ̀ lọ lásìkò yìí, ṣágbára ò sí mọ́ ni. Number one, ẹ jẹ́ ká wò látọ̀dọ̀ àwọn tó ń lọ ẹ̀bi wọn kọ́. Ìgbà míì máa ń wà sẹ́wọ̀n pé ẹ̀sìn àbáláyé yẹn òun ló ti wà tẹ́lẹ̀ káwọn èèyàn tó mọ̀ pa ọ̀rọ̀ kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí gan sef ọ̀rọ̀ àbáláyé náà ti mọ̀ tẹ́lẹ̀. So ìgbà tó bá dẹ̀dẹ̀ wípé ti kìrìsìtẹ́nì táwọn èèyàn believe lé lórí wọ́n wà disappointed wọ́n á padà sọ́dọ̀ babaláwo. Wòlíì kò ní sọ fún ẹ pé bá mi fọ aṣọ mi kó tó bá fọ agbára bá wà. Tí agbára gidi bá wà sà wòlíì ò nílò àyídáyidà táwọn olóyìnbó ń pè ní manipulation láti gbowó lọ́wọ́ èèyàn. Wọ́n máa fún ẹ lówó ni wọ́n máa ra mọ́tò fún ẹ ni wọ́n máa kọ́lé fún ẹ ni. Ìbẹ̀rẹ̀ àlàyé yín ẹ sọ wípé wọ́n wà disappointed. Bẹ́ẹ̀ni. Ṣé nínú Ọlọ́run náà ti wà disappointed ni àbí nínú bo? Nínú èèyàn nínú àwọn èèyàn tó ń pera wọn ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run. Nígbà tí èèyàn lọ bá àyàn kan sà àwọn ní bàbá yìí ìránṣẹ́ Ọlọ́run ni ó dẹ̀ fojú Ọlọ́run wo ìránṣẹ́ Ọlọ́run torí orúkọ Ọlọ́run la fi ń pè é ó dẹ̀ débẹ̀ àbádẹ̀sí tó máa ṣe tán ó dẹ̀ ní pé a máa wẹ̀wẹ̀ odò nígbà tó ti rí stáṣọ obìnrin ó bá tún lọ wẹ nǹkan míì fún obìnrin kan jọ́ kan báyìí ojú mi báyìí náà ń gbé lọ wọ́n náà fẹ́ lọ wẹ̀wẹ̀ odò fún lójú mi báyìí mo dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ lọ bá a sùn. Bẹ́ẹ̀ ni èyí tí mò ń sọ yìí yóò lọ bí ọdún bíi 15 sẹ́yìn báyìí. Ìgbà tó dẹ̀ dé bó ni ìwà àtẹni ń lọ church member mi kọ́ ṣùgbọ́n máa ń wá program kan tá à ń pè ní ìpàdé ayé mi gbọ́dọ̀ ní ìtumọ̀. Mo ní kí ló ṣẹlẹ̀ ọjọ́ tí wàhálà dé ó wá bá mi lọ́fíìsì ó lóun fẹ́ lọ disgrace pastor yìí mo ní kò rí bẹ́ẹ̀ ó lọ disgrace ẹ̀. Ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ mú nǹkan lẹ̀ láàrin ara wọn? Bẹ́ẹ̀ ni nǹkan ṣẹlẹ̀ pé pásítọ̀ tún bẹ́ lòmíì sùn ó tún wá rí èèyàn kan nínú ìjọ pásítọ̀ tó fẹ́ pásítọ̀ ò wá gbà bó ṣe ta sáruwo nínú church ní ọjọ́ Sunday ni asáàfọgbọ́n mú kó bẹ́ẹ̀ pé kó má ṣe bẹ́ẹ̀. Ṣé ti rí pé nǹkan wọnú ara wọn obìnrin kan ní ó lọ bí 20 years ago gbogbo nǹkan tó fi sọpọ́n láìkì ìránṣẹ́ Ọlọ́run ló fi láìkì mi àmọ́ èmi ò tọ́ ìfọkàn síbòmí gbangba báyìí ló wá èmi nìkan nílé Olúwa ó dẹ̀ sí ìtàn ẹ̀ báyìí gbogbo àǹfààní ayé ẹ̀ ló sí mo ní madam ẹ close kìíní yẹn kó ìwé kò ló téèyàn ẹlẹ́lòmíì ní arọ́lù kò ṣe pé easy náà bá ṣe ń sọ yẹn náà èèyàn mójú ni ó ṣí gbogbo ráúráú lẹ̀ ó ṣí gbogbo ẹ̀ lẹ̀ ẹ sì wò pé bóyá kò dẹ̀ mọ̀ọ́mọ̀ owó yóò kàn ti gbàgbéra ni ó mọ̀ọ́mọ̀ sí ni ẹ̀mí Ọlọ́run fún yẹn yín bẹ́ẹ̀. kò ṣe pé ẹ̀mí Ọlọ́run ní ìdàtí èèyàn sì nǹkan kò wọ́n nǹkan tó dẹ̀ sí síwájú ìránṣẹ́ Ọlọ́run báyìí ẹ kò nídìí kan sọ fún yín. Torí wọn máa sọ pé àwọn míì máa ń. ó láti sọ kékeré ń bẹ má bínú sà. ṣé rí tó o bá tí ì rí olótìtọ́ sinmi sára. wọ́n ní déèyàn bá arárọ̀ kò lè rò tọ́. ká máa rárọ̀ kiri ìgbà tó máa fi rárọ̀ 200 bóyá ìgbà tó máa fi ra òótọ́ ẹyọ kan ọjọ́ yẹn ni kú máa dé kó máa rárọ̀ kiri ń bẹ̀. dúró kó farabalẹ̀ wọ́n lóòótọ́ wọ́n tó bá ń gbọ́ mi báyìí tó mọ Kánò wọ́n mọ orí òkè kan tó ń pè ní bọ́ńpáì àpáta gidi ni tó fẹ̀ orí àpáta yẹn la wà ní 7 to 7 yìí ni àti sísà kan mọ́múlá alọ́gbàdúrà sísà yẹn wọ́n fẹ́ pa sísà yẹn ni wọ́n dẹ̀ lọ fi wọ́n pa àgbò wọ́n wá fi ẹ̀jẹ̀ sísà yẹn ẹ̀jẹ̀ àgbò yẹn rẹpísẹ́ǹtì sísà yẹn inú àsọtẹ́lẹ̀ mo sọ pé ẹnìkan fẹ́ pa ẹmọ́jú èní tí ò bá jẹ́ wá kú in 7 days time ní Kánò ni Ṣàgárí quarters ni mo ń gbé gbà yẹn lọ́nà dengue tó bá cross ní dengue yẹn òtóró jẹ́ àrí yẹn wà níwájú ilé Abacha wà níwájú báyìí níbi tí mò ń gbé ìgbà yẹn mi ò léèyàn mi ò ní kankan ju Ọlọ́run lọ àwọn òbí mi gan kọ lẹ́tà wọ́n pé bó ní mo wà mo sọ́ra mi nù nínú àdúrà àti agbára so ọjọ́ kejì sà òun ni ẹni tó dá sí ànẹ́sì ẹlẹ̀ tó pe ọmọ sísà tó ní ọmọbìnrin ẹnìkan ló fẹjọ́ ẹ̀sùn àwọn pé ó fẹ́ gba ọkọ àwọn pé àwọn rí ìránṣẹ́ Ọlọ́run kan tó gbàdúrà fún wọn àwọn fẹ́ kú ló jẹ́ káwọn jẹ́wọ́ fún.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ tí wò wá jákèjádò àgbáyé o. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Mo wà pẹ̀lú Apostle Adéníyì Daniel Ayoola. Mo kí yín sà. Ẹ káàsán. Ẹ ṣeun. Ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé. Káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé tẹ́ tí ń wò wá, mo kí yín lónìí. Èmi ni àbúrò yín, ẹ̀gbọ́n yín, bàbá yín, ọmọ yín, Daniel Ayoola Apostle. Tọ́, mo fẹ́ béèrè ìbéèrè kan tó ní ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe kọjá. Lára ẹ̀ ni wípé kí ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ń dàbí ìgbà tí wọ́n nígbàgbọ́ púpọ̀ nínú àwọn onítìbílẹ̀ dé bíi babaláwo ju àwọn wòlíì tàbí pásítọ̀ lọ lásìkò yìí. Ṣágbára ò sí mọ́ ni? Number one, ẹ jẹ́ ká wò látọ̀dọ̀ àwọn tó ń lọ, ẹ̀bi wọn kọ́. Ìgbà míì máa ń wà sẹ́wọ̀n pé ẹ̀sìn àbáláyé yẹn òun ló ti wà tẹ́lẹ̀ káwọn èèyàn tó mọ̀ pa ọ̀rọ̀ kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí gan sef. Ọ̀rọ̀ àbáláyé náà ti mọ̀ tẹ́lẹ̀. So ìgbà tó bá dẹ̀dẹ̀ wípé ti kìrìsìtẹ́nì táwọn èèyàn believe lé lórí wọ́n wà disappointed, wọ́n á padà sọ́dọ̀ babaláwo. Pé wọ́n wà disappointed ló fà á. Wọ́n wà disappointed ni nítorí wípé Bíbélì sọ pé on the day of his power his people shall be willing. Àwọn èèyàn ń fẹ́ láti ṣe nígbà tí ọjọ́ agbára bá dé. Agbára ò tí ì dé ni wọn la fi àṣẹ sí ẹnu wòlíì láti sọ pé wòlíì kò ní sọ fún ẹ pé bá mi fọ aṣọ mi kó tó bá fọ. Agbára bá wà, tí agbára gidi bá wà sà, wòlíì ò nílò àyídáyidà táwọn olóyìnbó ń pè ní manipulation láti gbowó lọ́wọ́ èèyàn. Wọ́n máa fún ẹ lówó ni, wọ́n máa ra mọ́tò fún ẹ ni, wọ́n máa kọ́lé fún ẹ ni. Ó ní ọjọ́ agbára àwọn èèyàn ń fẹ́. Àwọn tí ọjọ́ tí ò bá jọjọ́ agbára wọ́n á kẹ́gàn wòlíì, wọ́n á kẹ́gàn àsọtẹ́lẹ̀. Bó ṣe rí nìyẹn sà. Nínú ìbẹ̀rẹ̀ àlàyé yín ẹ sọ wípé wọ́n wà disappointed. Bẹ́ẹ̀ni. Ṣé nínú Ọlọ́run náà ti wà disappointed ni àbí nínú bo? Nínú èèyàn, nínú àwọn èèyàn tó ń pera wọn ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run. Okay. Ṣé pé mo máa ń sọ fáwọn èèyàn àwa ni mo pè, mí ò sọ pé àwọn, torí pé mi náà ti wà lára wọn. Nígbà tí èèyàn lọ bá àyàn kan sà, àwọn ní bàbá yìí ìránṣẹ́ Ọlọ́run ni o, ó dẹ̀ fojú Ọlọ́run wo ìránṣẹ́ Ọlọ́run torí orúkọ Ọlọ́run la fi ń pè é. Ó dẹ̀ débẹ̀, àbádẹ̀sí tó máa ṣe tán, ó dẹ̀ ní pé a máa wẹ̀wẹ̀ odò. Nígbà tó ti rí stáṣọ obìnrin, ó bá tún lọ wẹ nǹkan míì fún. Obìnrin kan jọ́ kan báyìí, ojú mi báyìí náà ń gbé lọ, wọ́n náà fẹ́ lọ wẹ̀wẹ̀ odò fún lójú mi báyìí. Mo dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ lọ bá a sùn. Bẹ́ẹ̀ ni èyí tí mò ń sọ yìí yóò lọ bí ọdún bíi 15 sẹ́yìn báyìí. Ìgbà tó dẹ̀ dé, bó ni ìwà tẹ́ni ń lọ. Church member mi kọ́, ṣùgbọ́n máa ń wá program kan tá à ń pè ní ìpàdé ayé mi gbọ́dọ̀ ní ìtumọ̀. Mo ní kí ló ṣẹlẹ̀. Ọjọ́ tí wàhálà dé, ó wá bá mi lọ́fíìsì. Ó lóun fẹ́ lọ disgrace pastor yìí. Mo ní kò rí bẹ́ẹ̀, ó lọ disgrace ẹ̀. Ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ mú nǹkan lẹ̀ láàrin ara wọn? Bẹ́ẹ̀ ni nǹkan ṣẹlẹ̀.
rò pé pásítọ̀ tún bẹ́ lòmíì sùn ó tún wá rí èèyàn kan nínú ìjọ pásítọ̀ tó fẹ́ pásítọ̀ wá gbà bó ṣe ta sáruwo nínú chọ́ọ̀chì ní ọjọ́ Sunday nìyẹn asáfọgbọ́n sọ asáfọgbọ́n mú kó bẹ́ẹ̀ pé kó má ṣe bẹ́ẹ̀ ṣe ti rí pé nǹkan wọnú ara wọn tó gbogbo kíní wọ̀nyẹn tó rírun nǹkan wọ̀nyẹn ò ní gbàgbọ́ pé agbára wà mọ́ so disappointment ara nǹkan ti disappointment tá à ń sọ nìyẹn. ó dà disappointment yẹn ṣe pé bóyá tó láwọn kan sọ pé táwọn èèyàn ń wá ni wọ́n rí o pé ẹlòmíín náà eré kí wọ́n bá sùn nǹkan bá alájọṣepọ̀ lòun náà ń wà. ẹ ṣe ẹlòmíín wá bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n lẹ̀ ní ẹgbẹ́ àwọn onírà òun he obìnrin kan ní ó lọ bí 20 years ago gbogbo nǹkan tó fi sọ pé láìkì ìránṣẹ́ Ọlọ́run ló fi láìkì mi àmọ́ èmi ò tọ́ ìfọkàn síbòmí gbangba báyìí ló wá èmi nìkan nílé Olúwa ó dẹ̀ sí ìtàn ẹ̀ báyìí gbogbo àǹfààní ayé ẹ̀ ló sí mo ní madam ẹ close kìíní yẹn kó ìwé kò ló téèyàn ẹlẹ́lòmíì ní arọ́lù kò ṣe pé easy náà bá ṣe ń sọ yẹn náà èèyàn mójú ni ó ṣí gbogbo ráúráú lẹ̀ ó ṣí gbogbo ẹ̀ lẹ̀ ẹ sì wò pé bóyá kò dẹ̀ mọ̀ọ́mọ̀ owó yóò kàn ti gbàgbéra ni ó mọ̀ọ́mọ̀ sí ni ẹ̀mí Ọlọ́run fún yẹn yín bẹ́ẹ̀. kò ṣe pé ẹ̀mí Ọlọ́run ní ìdàtí èèyàn sí nǹkan kò wọ́n nǹkan tó dẹ̀ sí síwájú ìránṣẹ́ Ọlọ́run báyìí ẹ kò nídìí kan sọ fún yín. torí wọn máa sọ pé àwọn míì máa ń. ó láti sọ kékeré ń bẹ má bínú sà. ó ṣe rí nìyẹn. ó dà tá bá wá ń sọ nípa agbára nínú ètò tó kọjá ẹ sọ̀rọ̀ nípa agbára ẹ sọ̀rọ̀ nípa integrity ẹ jẹ́ mú láti ibi agbára ẹni kò sí agbára mọ́ bíi ti tàtijọ́ ipa agbára sì wà bíi tàtijọ́ ṣùgbọ́n kò tún ságbára mọ́ bíi ti tàtijọ́. àwọn èèyàn ò sin Ọlọ́run bíi ti tàtijọ́. bíi ti tàtijọ́ ẹ wá mẹ́nuba àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tẹ̀sán pé mẹ́ta kan gbòógì ẹ tún bá mẹ́nuba. wọ́n dárúkọ àwọn ní àwọn ní cradle of Pentecostalism and fire in Africa. àwọn ní ìpìlẹ̀ agbára ìjọ ẹ̀mí àti iná lórílẹ̀‐èdè èèyàn dúdú pàtàkì jùlọ ní Nàìjíríà. alákọ̀ọ́kọ́ ní St. Moses Orimolade Òkèjùbú tí wọ́n láṣẹ tó dá sí àná ìsílẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni Apostle Ayọ̀délé Babalola tó dá sí ìsílẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni Archbishop Benson Idahosa tó dá Church of God Mission lẹ̀. àwọn yòókù wà ń kọ́. àwọn mẹ́ta tí a tẹ̀lé nìyẹn kì í ṣe pé àwọn tó sì lágbára náà ò sí. àwọn tẹ́ta tá a tẹ̀lé mo dẹ̀ sọ pé àwọn tí ò bá tẹ̀lé ìpìlẹ̀ tàbí style táwọn wọ̀nyí fi ṣe ìrọ́pọ̀ ńbẹ̀. ìrọ́pọ̀ ńbẹ̀. bẹ́ẹ̀ ni sà. àbọ̀ bá ṣe wá sọ pé Ọlọ́run ló pe àwọn iṣẹ́ wọn á fẹ́ sọ pé wọ́n ń parọ́ mọ́ Ọlọ́run ni. wọn ò lè parọ́ kò sẹ́ni tó lè parọ́ mọ́ Ọlọ́run torí pé ìpìlẹ̀ṣẹ̀ àsọtẹ́lẹ̀ gan fúnra ẹ̀ Ọlọ́run ló ní. Genesis orí kìíní ẹsẹ̀ kẹta ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà. so ìwọ tó bá sọ pé kíní kan máa ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ irọ́ ló pa torí Ọlọ́run ní ìpìlẹ̀ṣẹ̀ Ọlọ́run ní wòlíì alákọ̀ọ́kọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ wà. so wòlíì ní agbára láti sọ pé báyìí ni yóò máa rí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. ẹ wo ọjọ́ tí mo sọ pé ẹ ń gbà tẹ interview mi ní the other time ní Panṣẹ́kẹ́ Abẹ́òkúta ọmọ tí alẹ́ ìgbà tí kì í ṣe torí pé àwẹ̀ tí mo gbà wọ́n mo sọ fún pé òǹgbẹ pẹ̀lú ìpèníjà tẹ bá rántí tẹ́yàn bá ní òǹgbẹ pẹ̀lú ìpèníjà láti ọ̀dọ̀ Ọlọ́run gbá Ọlọ́run sí lóòótọ́ lòun ṣe kínní lẹ́yìn biribiri ọjọ́ kẹta méje mo fẹ́ lọ pé mo fẹ́ wò kí ṣé lóòótọ́ ni kínní máa ń ṣẹlẹ̀ ṣé mo lè ṣiṣẹ́ ìyanu lóòótọ́ wọ́n dẹ̀ ti ń díìgì grave ọmọ yẹn àdẹ̀gbàdúrà ọmọ yẹn dẹ̀ dìde mi ò tiẹ̀ gbàdúrà púpọ̀ èmi àtọmọ obìnrin kan tí mo fẹ́ tẹ́lẹ̀ mo ní sọ àsọtẹ́lẹ̀ under 1 minute mi ò Jesus name dìde ni mo pè é mi tiẹ̀ lágbára àti sọ ó dẹ̀ dìde sóko nígbà tá a bá halẹ̀ tó jẹ̀bà yóò tí kún lé rárá ẹ̀bà ló lé ẹ̀mí kọ́ ló ń sọ̀rọ̀ ẹ̀bà ló ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn pọ̀mọ́ tó le àti àwọn ọ̀kọ̀tọ̀ tó kí ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ Ọlọ́run nípa agbára àti ẹ̀mí ni kì í ṣe ọ̀rọ̀ lásán agbára àti ẹ̀mí yẹn ló sọnù lénìí ní ò jẹ́ káwọn èèyàn ṣiṣẹ́ ìyanu mọ́. kódà wọ́n wá pọ̀ ń gbòòrò báyìí lóríṣiríṣi Ọlọ́run pé àwọn ni o àwọn èèyàn dẹ̀ ń rọ́ọ̀lù bábu àyà pọ̀ báwo làwọn èèyàn ó ṣe máa mọ̀ láti ṣọ́ra ṣe. èèyàn ṣe rí tó o bá tí ì rí olótìtọ́ sinmi sára. wọ́n ní téèyàn bá ara rọ́ kò lè rò tọ́.
ká máa ra arọ́ kiri ìgbà tó máa fi ra arọ́ 200 bóyá ìgbà tó máa fi ra òótọ́ ẹyọ kan ọjọ́ yẹn ni kú máa dé kó máa ra arọ́ kiri ń bẹ̀. Búrúkú farabalẹ̀ wọ́n lóòótọ́. níbo ni o ṣe wá mọ̀ ẹ̀ǹgbẹ́ níbẹ̀rẹ̀ ẹnu máa ń dùn gbà míì kódà àwọn nǹkan tí yẹn á máa rí gan dàbí. sọ́rí kó tó tọ wòlíì lọ kọ́kọ́ lọ gbàdúrà fún rẹ. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Ni ìṣòro ló gbé mi débẹ̀ Equa Church náà bí mi sí bàbá dẹ̀ bí mo ṣe débẹ̀ bàbá yẹn ní wòlíì ńlá lélẹ́yìí bàbá ní ìwé tí mi kà ọmọ yìí lọ́nà fẹ́ lò immediately ni mo kúrò ní church yẹn because mo mọ̀ pé àwọn tó ń tẹ̀lé bàbá wọn wò pé àjọ táwọn ti ń tẹ̀lé bàbá ò tó ru àsọtẹ́lẹ̀ tí mo ti tẹ̀ ní discretion I left that place bàbá wa sọ pé Ọlọ́run gbé mi lọ sínú ìjọ yẹn wọ́n ṣẹ̀dá ìjọ yẹn lẹ̀ báyìí wọ́n ní ìmọ̀ púpọ̀ wọ́n dẹ̀ ń gbàdúrà jù ṣùgbọ́n wọ́n fi ìmọ̀ jù wá lọ look at that honesty bàbá ní wọ́n fi ìmọ̀ jù wá lọ bíi oníkọ̀ọ́sí oníkẹ́ ọjọ́ tí bá máa débẹ̀ máa mọ̀ àdúrà lèmi náà gbà débẹ̀ kí bàbá yẹn tó rí i pé sóyún wọ́gán wà á kọ́kọ́ ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú àdúrà ìgbà yẹn I pray 12 hours. You pray 12 hours don't have friend mo ti ìgbà yẹn ayé ti sú mi wọn ló kì í jẹ́ kúkú takun ti Ọlọ́run nǹkan tó sú mi wọ́n dọ́dọ̀ náà nìyẹn ayé ti sú mi mo ti rò pé kò síbi tí mo lè bí Ọlọ́run dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti ilẹ̀ nígbà tí mo ti rascal gan ni ò bìlífù ní babaláwo ó tún wá help mi mi ti ẹ̀ bìlífù ní babaláwo láti ilẹ̀ so ìgbà tí wàá gbàdúrà débi kan ọjọ́ tí àwọn tó bá ń gbọ́ mi bẹ́ẹ̀ tó mọ Kánò wọ́n mọ orí òkè kan tó ń pè ní bọ́ńpáì àpáta gidi ni tó fẹ̀ orí àpáta yẹn la wà ní 7 to 7 yìí ni àti sísà kan mú a lọ gbàdúrà sísà yẹn wọ́n fẹ́ pa sísà yẹn ni wọ́n dẹ̀ lọ fi wọ́n pa àgbò wọ́n wá fi ẹ̀jẹ̀ sísà yẹn ẹ̀jẹ̀ àgbò yẹn rẹpísẹ́ǹtì sísà yẹn inú àsọtẹ́lẹ̀ mo sọ pé ẹnìkan fẹ́ pa ẹmọ́jú èní tí ò bá jẹ́ wá kú in 7 days time ní Kánò ni Ṣàgárí quarters ni mo ń gbé gbà yẹn lọ́nà dengue tó bá cross ní dengue yẹn òtóró jẹ́ àríyàn wà níwájú ilé Abacha wà níwájú báyìí níbi tí mo ń gbé ìgbà yẹn mi ò léèyàn mi ò ní kankan jọ náà lọ àwọn òbí mi kan kọ lẹ́tà wọ́n pé bó ni mo wà mo sọ́ra mi nù nínú àdúrà àti agbára so ọjọ́ kejì sà òun ni ẹni tó dá sí ànẹ́sì ẹlẹ̀ tó kọ ọmọ sísà yìí tó ní ọmọbìnrin ẹnìkan ló fẹjọ́ ẹ̀sùn àwọn pé ó fẹ́ gba ọkọ àwọn pé àwọn rí ìránṣẹ́ Ọlọ́run kan tó ń gbàdúrà fún wọn àwọn fẹ́ kú ló jẹ́ káwọn jẹ́wọ́ fún. gbèrò yẹn ẹni tó ní CNS kan tó dá CNS kan lẹ̀. ìjọ CNS òun náà lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó pa. ṣé wọ́n máa ń rán ìránṣẹ́ Ọlọ́run láti pààyàn ni. ó ló gbọ́kọ̀ òun ni wọ́n lọ ó dẹ̀ lówó lẹ́ni tó lọ ohun gbọ́ òfin arábalẹ̀ wádìí kì í ṣe pé èèyàn dáadáa èèyàn burúkú ni ìyá yìí náà ìyá tá à ń sọ yìí gan ti kú lẹ́nìí bọ̀ èèyàn dáadáa nìyá yẹn ṣùgbọ́n ṣe mọ̀ wípé wọ́n ní má ṣe gba ọrẹ nítorí pé ọrẹ ń di ojú aríran ó sì ń di àbàwọ́n sí ẹnu olóòótọ́ so má máa dédé gba ọrẹ má don't just collect gift anyhow. ìyẹn ni pé téèyàn bá jẹ dòdò kò ní lè ṣòdodo mọ́. òun ló ń fa wàhálà ń gbà míì ẹlòmíì lẹ́bùn lóòótọ́ ṣùgbọ́n wọ́n ti fowó di lójú. àtẹ̀mọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n lè fẹ́ fún lówó bí wọ́n máa ní Ọlọ́run ní kò mọ̀ tí fáwọn lówó Ọlọ́run ní kò lọ ṣe báyìí fáwọn èèyàn báyìí lọ ṣe báyìí fáwọn èèyàn báyìí ṣé lóòótọ́ ló ń ṣẹlẹ̀ àbí àwọn èèyàn kàn fi ṣojú ayé. ẹni tó ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó dẹ̀ lè jojú ayé ọ̀nà bẹ́ẹ̀ ni kọ́ni kúso ìránṣẹ́ ni wọ́n dẹ̀ lè sọ fún mi pé òun nídìí owó kó dẹ̀ jẹ́ pé òótọ́ ni torí ó nídìí ẹ̀ ní ó ti kú ti sún kàn gírí ni ẹni tí ò tí ì sanwó school fees ọmọ tẹ́bi ń pa tí ò ní kankan tán dójú tì ládùúgbò ó dẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gidi opportunity ni fún ẹ tó bá béèrè lọ́wọ́ ẹ pé kó fún un lówó so mi ò ń sọ̀rọ̀ nípa yẹn sà mi ò ní sọ̀rọ̀ nípa yẹn ẹlòmíì ojú ayé ni ẹlòmíì agbárí ni scope ni. ẹ ti mẹ́nu bà ara àwọn ohun táwọn èèyàn kan ti sọ fún wa tó mú kí àwa máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yín
lára ẹ̀ ni pé àwọn iṣẹ́ ìyanu kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ béèrè lélẹ̀ kí ni àwọn ìṣòro tó torí lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa ń pè lọ́tùn lósì ìṣòro lọ́tùn ìṣòro lósì kò sí sẹ́ni tí ò dá tí ò ní ṣòro nínú ayé yìí náà ṣùgbọ́n kí ni àwọn ohun tó jẹ́ bí ìdojúkọ tó sábà máa ń run ayé èèyàn kan kódà tí ò kan pẹ́ nìyẹn lówó. Ìdojúkọ tó máa ń run ayé àwọn èèyàn ni wípé tí nǹkan bá sọnù ńgbà míì tó wá lọ síbi tí ayé ọ̀dọ̀ ẹni tó pè lólùgbàlà gan ó tún dákún ṣòro olùgbàlà ló pé ó dẹ̀ ń dákún ṣòro ayé ẹ̀ lọ́nà wo. ẹni tí ò rọ́mọ bí ń sìn tó lọ sọ́dọ̀ wòlíì èké àbí ẹlẹ́bọra arọ́ kan àwọn obìnrin kan ní problem gbà kan náà problem yẹn ò dẹ̀ tiẹ̀ pọ̀ sẹ́mi pé obìnrin tó ń lo limousine ó kọjá wàá ti mọ̀ pé àwọn tó lówó jù Nàìjíríà ni limo ló ń lò kí ló tó ń wá kiri ó kàn rí pé ọkọ ọ̀rẹ́ ìwọ̀n mú àtọkọ ọ̀rẹ́ àtọkọ ẹ̀ máa ń kì sára wọn máa ń ṣeré ó dẹ̀ sọ pé how I wish kọ́kọ́ mi máa bá mi ṣeré bẹ̀yẹn wá lóun máa mú lọ síbì kan. bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn wọ́n bá mu lélẹ̀ babaláwo wá ní kóun tó lè ṣe nǹkan tó ń ṣe fún ẹ kó lè kọ́kọ́ ẹ tó lè fi lọ́ọ̀fù ẹ jù báyìí lọ kó jẹ́ kó ń bá wọn sùn. ó ní òun kẹ̀ number one this illiterate babaláwo irú nǹkan pàlàpàlà wo lélẹ̀ bàbá wa nínú Olúwa ló sọ sítórì yẹn fún wa bàbá wa nínú Olúwa ló sọ sítórì yẹn fún wa kó bá wọn sùn mo sì lọ yàrá ọ̀rẹ́ ní àgbẹ̀bẹ̀ lọ síbẹ̀ báwọn ṣe ń ṣe nìyẹn òun gan ti ṣe ìgbà tó tún máa dọ́dọ̀ babaláwo tó wá jẹ́ arọ òun wá ní kó ó ní gbé mi lórí ìrẹ gbé mi lórí ìrẹ Ọlọ́run wá bá a ṣe kò ṣe mo sì sá kúrò ńbẹ̀ nìyẹn. Bíbélì sọ wípé a man that is in honor and does not know is like the beast of the forest that perish. Ẹ tó wà nù ọlá tó wà nù àpọ́nlé tí ó mọ̀ ó dàbí ẹranko ìgbẹ́ tó ń parun. So ọ̀pọ̀lọpọ̀ ń sìn wọ́n ní knowledge gan ju pastor lọ tẹ̀ ń gbọ́ mi báyìí. Ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ ò mọ̀ wípé anointing orí ẹ̀ gan ju pastor tó ń tẹ̀lé kiri lọ. Ṣùgbọ́n you don't know how to activate it. Àwọn òótọ́ rèé tí àwọn tó jẹ́ pé illiterate prophet that does not know what the Bible says and have not gone to research òun náà máa fi bínú àwa wọ̀nyí. Torí ojú ọ̀run ni ó tẹ́yẹ ìta wa ni wípé if you acknowledge at least for the fact pé a lè gbàdúrà fún ẹ we pray with you. Àmọ́ pé bóyá ìwọ gan bó tó ń gbọ́ mi bẹ́ẹ̀ o lánàá ètò ìtì ẹ don't be mesmerized with anybody don't be hypnotized. Má jẹ́ káyé tẹ̀ ẹ́ jẹ. Tó bó ṣe rí nìyẹn agbára tí Ọlọ́run fún mi lónìí mo Ọlọ́run fi fún mi nítorí wípé mi ìkú ò lórí ìlànà àti òtítọ́. Kò dìgbà tá a bá parọ́ kọ́ náà tó fún by the way we say the more we speak the truth the more the anointing increases and the humbler you become the more grace. Ẹ wo orú bàbá yẹn sìn ṣe Moses Orímọládé àsọ̀rọ̀ ẹ̀tàn lánàá àbí ọjọ́ ta interview mi bàbá yìí sorry sir nígbà tó dé ibi tó ń pè ní Agosọ́fin ní Èkó ní 1925 ṣe believe wípé iwájú ilé ẹ̀ òun ní ọ̀nà lọ sí Ìtẹ́kù àwọn undertaker wọ́n dẹ̀ gbé òkú lọ ó ní ẹwẹ́ wá bì bólé lọ ó ní ẹgbẹ́ òkú kọjá lọ́dọ̀ tèmi ẹgbẹ́ wá bì wọ́n dẹ̀ gbé wá àwọn ọ̀kan sọ pé kí ní bàbá yẹn sọ èèyàn tó ti kú táwọn ti sọ wọ́n ní ẹnìkan ní bàbá aládùúrà ni ó ṣẹ̀ dé ni o 1925 ó ṣẹ̀ dé ni ó ṣẹ̀ dé láti Ìkàrẹ́ ni o wọ́n sì gbélé nìyẹn wọ́n ní ẹ̀sìn ẹ̀mí Olúwa ẹ̀mí Mósè Orímọládé nìyí ò dójú tì mí rí ní orúkọ Jésù dìde ó wúkọ́ dìde ni arúgbó ta gbogbo àwọn chọ́ọ̀chì CMS lẹ́kọ̀ọ́ Anglican gbogbo wọn àwọn ló kàwé nígbà yẹn most of them wọ́n close fún ló fi bẹ̀rẹ̀ St. Moses Orímọládé Sacred CMS in 1925 ẹ wo Ayo Babalola agbára ni mo lọ sí àwọn tó ti dé ìlú àjìnà rẹ wọ́n máa gbọ́ mi báyìí ẹ bá débẹ̀ báyìí bàbá gbàdúrà àti àwẹ̀ dé lẹ́bù kan wọ́n sọ pé Olúwa ògbẹ́ngbẹ́ mi omi kó jáde lára igi yìí gbà ó fọwọ́ gba igi báyìí omi yẹn tẹ bá débẹ̀ wọ́n kọ́ omi Ayo Babalola 1930 fún mímu àti fún wíwẹ̀ kì í ṣe fífọ aṣọ anything o
fún mímu àti wíwẹ̀. Wíwẹ̀. Omi yẹn jáde, omi yẹn mo mú wálé, ó dùn ju pure water lọ láti 1930. Ṣé aragi ló sì ti ń jáde? Aragi ni omi yẹn ti ń jáde ní òkè ìjọ àjìnàrí 1 hour la fi ń gun òkè yẹn, wọ́n ṣe step síbẹ̀. Ìjọ àjìnàrí wà láàrin ẹ̀sà òkè Iléṣà. Agbára tá à ń sọ nìyẹn, kì í ṣe pé bóyá kákan dédé máa ṣe anyhow. Ọjọ́ tí mo mú ìyàwó mi lọ ibi tí Ọlọ́run ti ṣèyanu ńjọ́ yẹn tí òkú ti dìde yẹn, dé nílé ni wọ́n respect mi, wọ́n máa ń kí mi dáadáa nínú ilé yẹn, wọ́n mọ̀ bẹ́ẹ̀. Tá a bá dé bẹ̀ tẹ́yìn kan bá fẹ́ wò ó, mo lè mú yín lọ síbẹ̀ lénìí tẹ́ bá fẹ́ mú yín lọ. Ẹ fẹ́ bèèrè lọ́wọ́ ìka àwọn tó sì kú nínú ilé yẹn tó jẹ́ family yẹn, àwọn ló ta ilé fún bàbá tó ń pè ní popsin tó ń ta irin níbẹ̀ ń sìn bàbá yẹn, ibi ilé yẹn ni. A sì máa débẹ̀. Ẹ̀yin ibẹ̀ ni Judah parish àwọn redeem wà. Ká lówó wà lọ́wọ́ mi nígbà yẹn mo ti sọ ibẹ̀ èmi ní ìbára bẹ̀ yẹn. Bàtà àwọn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa ò kẹ́ ń tọrọ owó kiri. Ibi tí Ayọ̀ Babalola ti fọwọ́ gbá omi yẹn, ibi ìgbà kan ó lọ sùn ó lọ sùn níbì kan, ó dàbí wọ́n méjì kan ní irú ibi tí àwọn Muslim ti máa ń gbàdúrà tán kàn demarcate ibì kan bíi cost kékeré kan. Bàbá sùn báyìí, ejò wá bá ń bẹ, ejò yangbẹ, ejò la. Ejò yangbẹ láàyè. Ó gbẹ láàyè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. Àbí Idahosa tá à ń sọ yìí tó jẹ́ ẹnì kẹta wọn. Ó lọ Australia ló fẹ́ ṣe crusade, ó ní òkú máa jí ìṣẹ̀dẹ̀mọ́kọ́ òyìnbó wọ́n máa ń fẹ́ yẹ̀yẹ́ èèyàn gan, òkú máa jí dìde, arọ́ máa rìn, wọ́n ní no. Òun nídìí pé agbára wá sí stadium, ó yá ní mọ́ṣúárì ọlọ́kẹ́. Ìyẹn fún tòkú. Bíríntò ìyẹn fún tòkú. Ó yá mọ́ṣúárì o. Wọ́n ní ó yá bó ṣe wọnú mọ́ṣúárì báyìí. Ṣáàdù ara ẹ̀ lásán kọ́kọ́ jí òkú pa lákọ̀ọ́kọ́ dìde. Gbam. You stand up in Jesus' name. You stand up in Jesus' name. You stand up in Jesus' name. O jí gbogbo òkú tó wà ní mọ́ṣúárì yẹn. Ní gbogbo àti president àwọn gbogbo ṣe olóòkè àwọn ló wá bá ṣe advert ní gbogbo yẹn wá sí stadium. Ilé yẹn ṣẹlẹ̀ tó pé wọ́n rí ẹ̀rí láyé. Archbishop Benson Idahosa òun ní kẹta wọn tá à ń sọ yìí. Agbára yẹn là ń sọ sà. Òun ló máa ń dàbí pé àwọn tí ò mọ bí ọ̀rọ̀ mi ṣe rí tẹlómi tó ń envy tó ń ṣe, because they don't know that I do research and I pray. I started with prayer more than 35 years ago. I started with prayer, then with research. The problem with most of them is tó bá ti jẹ́ a prophet tí ò wá educated, you will fall into error. Yes. Only Psalm 23 verse 29 sọ, only ye do err, not knowing the scripture nor the power of God. Ẹ̀yin ṣe àṣìṣe nítorí pé ẹ ò mọ ìwé mímọ́ pẹ̀lú agbára Ọlọ́run. So you must know the scriptures combined with power. Scriptures, power combined. You must know it. You must stay in the presence of God. You must do research. And ministry prophecy, ministry of a prophet. Ó ṣòro, ó dẹ̀ sọ fún mi pé prophecy yàtọ̀ sí prophet. Prophecy ni àsọtẹ́lẹ̀. Prophet ni wòlíì tó ń ríran ló ń gbọ́ kan tó jẹ́ wòlíì nìyẹn. Ẹni tó lè ríran tó lè gbọ́ òun ló ń jẹ́ wòlíì. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀, aṣẹ́wó gan lè ṣàsọtẹ́lẹ̀, kò sẹ́ni tí ò lè ṣàsọtẹ́lẹ̀. Even aṣẹ́wó speak in tongues. Kódà pé láwọn àlàyé tẹ́ sọ, ẹ ti sọ díẹ̀ nípa ti Babalola, nípa ti Idahosa àti St. Moses. Now, àwọn agbára tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ ìyanu lóòótọ́ agbára Ọlọ́run wà, ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn ní èṣù náà nírú ẹ̀ o, pé ẹlòmíì ń lo agbára èṣù fi ṣe àwọn nǹkan míì o nínú ayé. Àwọn wòlíì míì tó máa ń lo agbára èṣù fi ṣe iṣẹ́ ìyanu táwọn èèyàn á dẹ̀ máa wò pé ìránṣẹ́ Ọlọ́run rèé o, ṣé yẹn wà bí ó sì? Ó wà, torí wípé Ọlọ́run kan sọ, only even the very elect will be deceived. Àwọn tí a yàn tó jẹ́ àyànfẹ́ Olúwa gan tó jẹ́ ọmọ Ọlọ́run tó ní ìwà mímọ́, wọ́n á sì tàn wọ́n jẹ náà. Tó wà. Kí wá láwà fi mọ̀ yàtọ̀? Ẹ ṣe sà. Ó ti yẹ kẹ́ mọ̀ scripture mi láti yọ tẹ́tí máa interview mi, ìwọ yóò mọ òtítọ́. Kò sí bí èèyàn ṣe parọ́ tó òtítọ́ á jáde, òtítọ́ máa jáde. Ṣé àwọn lè má jẹ́ lójú ẹsẹ̀? Ó lè má jẹ́ lójú iwájú. That is why mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ìwọ gangan fúnra ẹ kó tó tọ wòlíì lọ nínú. Pásítọ̀ kan pè mí ní London lánàá.
ẹgbọ́n sà àgbọ̀yé sàn. pásítọ̀ yẹn ní ó nígbà tí mo ta fi ń sọ̀rọ̀ ọjọ́ bóyá the last interview tẹ́ ṣe fún mi ní máa ń sọ̀rọ̀ nípa integrity wòlíì ní pásítọ̀ yẹn ó lóun lọ sínú ẹ̀mí láti béèrè ni láti ẹ̀rẹ́ pé kó tó tẹ̀lé yẹn ìwọ gan níná nínú ìwọ gan gbàdúrà ìwọ gan so má máa gbọ̀njẹ̀gẹ́ má máa compromise fún èṣù. I know that God will help me nígbà tó mu tí ò tẹ̀ fẹ́ sí kankan rárá you just want to be prayed for you cannot pray for yourself. Wọ́n gan tiẹ̀ máa ní time bàjẹ́ 1 hour san táìtì àdúrà ẹ. àwọn míì wà wọn ò pa àwọn ṣe lówó pé owó làwọn máa fi ṣe ogun yẹn jàre àwọn ò ráàyè ìyẹn ń kọ́ ṣé àwọn náà wọ́n sọ pé owó làwọn fún wòlíì táwọn fún wòlíì kódà wọ́n gbàdúrà kọjá ibi téèyàn rán wọn ẹ gbọ́. owó ń ṣe ṣùgbọ́n ara ẹ̀ náà láti ṣe torí pé ẹni tó bá fún ìránṣẹ́ Ọlọ́run tó ta ìránṣẹ́ Ọlọ́run lọ́rẹ nǹkan ńlá ló ń ṣe wọ́n ti wọ́n gan gbìyànjú wọ́n gan fúnra ẹ̀ gbìyànjú ibì kan wà tó bà mí lẹ́rù púpọ̀ jù ó ní charity shall cover the multitude of sin ìṣoore yóò bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wà ní bíbélì kì í wá sí pé kó máa pààyàn kiri òkò ní bíbélì sọ pé wòlíì sọ pé ìṣoore tó bá pa ọmọ ẹlẹ́ni jayé tó sọ pé ìṣoore ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ wà lọ́rùn ẹ o. tọ kí ló fà á tó jẹ́ pé lọ́pọ̀ ìgbà àwọn obìnrin ni wọ́n máa ń gbájú mo ti rí ẹnìkan rí tó sọ pé owó tí wọ́n ti gbà lọ́wọ́ ń ti wọ bíi 90 million ṣé 90 million ló gbà bíi 9 million tí mi bá ṣí tí ò bá ti jẹ́ 9 million á jẹ́ 90 million lórí pé a ṣàdúrà 90 ni mo rántí dáadáa toró ní ó kàyé ọdún tó ti ń gbà lọ́wọ́ òun àwọn wòlíì lóríṣiríṣi lórí ìṣòro kan tó ní ni irú ẹni yẹn tó ní òun tẹ̀ gba wòlíì kankan gbọ́ mọ́ báyìí níbi tó dé. ṣé ẹ rí àwọn obìnrin ṣe ń gbọ́ obìnrin máa ń wà tètè fast and very emotional láì farabalẹ̀ but àwọn obìnrin kọ̀ọ̀kan wà they are very very wise. ṣé rí ìgbà tí mo dé láti Kánò sà sí Abẹ́òkúta tí mo wà ní Mountain of Fire even gan àwọn pastor mi ní Mountain of Fire they call me prophet that's why they are pé your highest rank even our GO is a pastor náà ń jẹ́ ní mountain but they can see you and say this is a prophet because we are highly disciplined there. Àwa ní praying team kan tá a jọjọ́ rẹ̀ tá a máa ń pray fún ṣòro ara wa against the church dem rebel against the church a kàn máa ń pray fúnra wa ni we are about 7. Sister kan wà ìwọ tó bá wà ní London tó bá mọ Mrs. Abiola Jacob ẹ sọ fún pé prophet ẹ fẹ́ gbọ́ I've even been looking for her ó wà lára praying team wa nígbà yẹn òun ló gbé ọkọ ẹ̀ wá sáàrin wa pé this is the problem in Savannah Bank tó wà ní Ìsọlọ̀ lẹ́kọ̀ọ́ wọn ló fẹ́ dá 14 people dúró táwọn bá dẹ̀ ti fẹ́ gbàdúrà ní praying team wa èmi ni mo máa ń kọrin I sing èmi ni mo máa ń lead the praise and worship mo dẹ̀ máa ń prophesy pastor Jare àti pastor Solomon àwọn ló ń lead the prayer pastor Jare ọ̀rẹ́ mi yẹn ń sìn ibi tó wà ń sìn ó lè wà lórí 78 days kó máa gbàgbé ẹ̀ ń sìn ẹ bá pè é sìn ẹ kàn lè máa gbọ́ so nígbà tó dẹ̀ tí open phone tó ti gbọ́ òun kó yá tètè pa so òun ló ń gbàgbé jù láàrin wa òun ló ń gbàgbé tó ń ti àwẹ̀ àti àdúrà so we are especially but orí ọmọ àánú àmọ́ orí àánú àsọtẹ́lẹ̀ àti healing orí gbà àti orin ni mo máa ń kọ aládùúrà lèmi náà ìbẹ́ gbọ́dọ̀ ní mo ń pè rí 11 hours gbogbo ló ń gbàdúrà bọ̀tẹ́ tó jẹ́ aládùúrà jù ni mo sọ fún yín yẹn gbàsí lókè pé kí ló ṣẹlẹ̀ sí Abíọ́lá o tẹ́ bá ẹni tó bá mọ ilé Àlàbá lọ sìn ní Kwari ẹ̀yìn ilé Àlàbá lọ sìn àwọn upstairs tó tó ń bẹ̀ ní ilé bàbá ẹ̀ upstairs kan wà ń bẹ̀ tó ní underground bẹ́ẹ̀ la fẹ́ lọ tira wa mọ́ fún 7 days ṣeré gbà yẹn olùfẹ́ sọ pé ó yàtọ̀ ń sìn ó yàtọ̀ rárá ó yàtọ̀ sí kan tá a rí sí sà àdẹ̀dúpẹ́ òun náà ládẹ̀ ń gbé rìn sí so ṣẹ́rí mo ṣe kúnlẹ̀ báyìí 7 days la fẹ́ lọ mo worship báyìí bẹ̀rẹ̀ sí worship ní àìkò tí ẹ̀ tí tó 3 minutes mo ní Holy Spirit bá mi sọ wípé
wọ́n máa release brother yẹn nìkan ni wọ́n ní sack ní gbogbo wọn. Bàbá Solomon ọ̀gá ó dẹ̀ trust mi tó jẹ́ leader wa ó ní wọ́n fẹ́ Daniel ti sọ ẹja máa lọ ní àti pẹ́ gbàdúrà 7 days underground. Bí Bàbá Solomon ní mo fi mọ màmá kan màmá yẹn yóò ti lọ sọ́dọ̀ Olúwa ń sìn a máa ń pè ní màmá Panṣẹ́kẹ́. Màmá Panṣẹ́kẹ́ ló wá mú mi mọ màmá kan tó pè ní Àdùnní Ọládipúpọ̀ àwọn ọmọ yìí náà wà ní London báyìí. Màmá Àdùnní Ọládipúpọ̀ yẹn fọ́ ojú ẹ̀ fọ́. Ìgbà mo ti wá bẹ̀rẹ̀ mo ti kó mọ́ tí mo ti bẹ̀rẹ̀ ministry mi àjú mẹ́ta lọ èmi àti brother tàjọ bẹ̀rẹ̀ ministry bí ẹ̀gbọ́n ni a ti máa lọ bí 70 sìn. Òun àtọmọ ẹ̀ kéékèèké mẹ́ta nínú pálọ̀ wọn làjọ ń gbàdúrà. Màmá yẹn wọ́n gbé màmá yẹn ní Àdùnní Ọládipúpọ̀ ó wájọ ìwà. Màmá lọ rí bọ́ńkẹ́ crusade ojú ọ̀la. Ọlọ́kọ̀ sọ mi pé ojú màmá máa là. Àmọ́ ní màmá ojú máa là. Màá gbé kí n gbọ́ wọlé màmá ní mi ò gbọ́dọ̀ gbọ́ wọlé ọmọ tó kéré jù láàrin wa ni Fèyí ó ti di doctor sí medical doctor. Ó gbọ́ wọlé báyìí ọjọ́ kejì lójú ìyálà. So kì í ṣe pé ọ̀rọ̀ story kọ́ lé léyìí ọ̀rọ̀ fabrication kọ́ lé léyìí. So adẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa náà tábà dẹ̀ mọ̀ pé wàhálà tó fẹ́ dé ó dà pé bóyá fẹ́ week o pe fóònù mi ò lè rí kò torí pé èmi náà ti lọ lọ́dọ̀ Ọlọ́run tó ní tèmi torí mo pé oṣù àtàjẹ́ náà ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. So ojú òní tiwa Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣubú lọ́wọ́ anybody. Sister Abiola yẹn ìgbà tó máa fi sáàkì gbogbo wọn ọkọ ẹnìkan ni wọ́n sáàkì. The same Sister Abiola yẹn màmá ẹ̀ tó wá nílé kan níbi kan tó pè ní Sábó. Àáfàá tó jẹ́ kí á ti ka ilé yẹn fẹ́ gba ilé yẹn mọ́ wọn lọ́wọ́. Ìgbà tá a débẹ̀ ilé yẹn náà ni underground ní ìmọ̀ reason tó máa fi kọ́ underground ilé wọn. Bá a ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà báyìí wọn ní Bàbá Solomon mo ní Ọlọ́run ní pé kí n wọ ibì kan bẹ̀ ibẹ̀ yẹn dẹ̀ dark. Ṣé bó ṣe lọ báyìí Ọlọ́run ní pé kí n wo yà sí left mo yà sí left nínú underground yẹn ni ó wá ní yà síbì kan again tó yà síbì kan again mo ṣe yà báyìí mo rí kíndọ́ pé kíni demon idol ọmọlangidi èrè ọmọlangidi gbogbo ìgbàdá ní àti ìgbà àtọmọ ọjọ́ tí mo sọ pé ní church ní lásán ni gbogbo èèyàn búṣẹ̀rì àtẹ̀rẹ̀ àtọmọlangidi mo mú mo dẹ̀ mú wá tó ìmúlẹ̀ nǹkan tó ń lò fún yìí ni àdẹ̀fọ́mọlẹ̀ gbà wọ́n ní ká àná ìdẹ̀ bòun sáà náà ti kan kó ti fún ti bàjẹ́ ni wọ́n ṣe gba ilé wọn padà nìyẹn. So àwọn tí mo tẹ̀lé yẹn bàbá mi lágọ̀ọ́ ra padà nílọrin tó gbàdúrà fún mi ṣé ìyanu la fẹ́ ṣe ní mo ń ṣe project management mo kàn fẹ́ ṣe law níbi yìí mo ní problem mo tún wá wálé fún 6 years mo kàn tún bára mi sọ̀rọ̀ pé mo láti kàwé náà mo wá lọ ṣe course kan tó jẹ́ management diploma wọ́n tún ní pé mo tún fail. Ìgbà tí mo wá lọ sọ́dọ̀ bàbá yẹn nǹkan tó kọ́kọ́ gbé mi débẹ̀ nìyẹn bàbá yẹn mo rí ọ̀rọ̀ bí ìwé pẹ̀lú iṣẹ́ Olúwa lọ́nà èèyàn mo níyẹn kọ́ ni mo fẹ́ jẹ bàbá yìí ó ní mo ní problem ní school lọ́wọ́lọ́wọ́ báyìí wòlíì nìyẹn sà. Bàbá yẹn ló kọ́ ọjọ́ tó gbé ọwọ́ lé mi sà mi ṣe ordinary sà ó gbọ́wọ́ lé mi lórí bí kìnnìkan wọ́n dàbí ká electric shock ni. The same thing after over almost 10 to 15 years tí mo lọ gbàdúrà ní hospital fún èèyàn kan wọ́n náà máa gé ẹsẹ̀ ẹ̀ lọ́la mo gbọ́wọ́ lé lórí ó ní kìnnìkan dàbí kó shock ó rí pé anointing bàbá yẹn tó transfer mo ní wọ́n ní gé ẹsẹ̀ yìí doctor tó wà ń bẹ̀ wá dé lọ́jọ́ kejì olóhùn ìlú eléyìí ní kó máa lọ lé ẹsẹ̀ tó ti fẹ́ máa jẹrà. The same power yẹn ló transfer. Are you getting what I'm saying now? BEMBEYEKE sir. So bó ṣe rí nìyẹn. So when we are talking of power, there are some people, if I begin to give you testimonies of what God has done, miracles, kò ṣe kà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ìwọ tó ń gbọ́ mi báyìí èmi ò wá láti advertise ara mi at the same time o mọ̀ mí lónìí mo fẹ́ sọ fún ẹ wípé lọ farabalẹ̀ wádìí wòlíì tó ń tẹ̀lé èmi ò wá láti condemn anybody bọ̀ lọ farabalẹ̀ ṣé kí ni wádìí wòlíì tó ń tẹ̀lé tó bá farabalẹ̀ wàá rí sà wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó máa rí mọ́ bó ṣe rí nìyẹn sà. tọ́ ọ̀dà ẹ ṣeun ẹ wá fáwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn ká tó máa ṣẹnu orí ètò yìí lónìí. tọ́ ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín wọ́n ní ìwọ yóò mọ òtítọ́ tó mọ̀ ló máa sọ ẹ́ di òmìnira gbogbo ìgbà ni mo máa ń sọ fún àwọn èèyàn Olúwa la ojú mi síbi tí òtítọ́ wà kí wọ́n gangan fúnra ẹ kọ́kọ́ gbàdúrà náà kó tó tọ wòlíì lọ Olúwa má jẹ́ kí n ṣìṣe má jẹ́ kí n bọ́ sọ́wọ́ ayé má jẹ́ kí n bọ́ sọ́wọ́ wòlíì wá gbẹ̀kọ́ bí mo ṣe máa ń sọ àwọn wòlíì tó gbé problem family ẹ̀ dé tó dẹ̀ gbà ẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ tó sọ ẹ́ dìyàwó wádé third wife babaláwo from fire pan to fire from grace to grass. So farabalẹ̀ ìwọ gangan máa gbàdúrà kó ní Ọlọ́run fúnra ẹ kó dẹ̀ máa gbégbé ayé mímọ́
mo mú àyè ìwà ìdọ̀tí lẹ̀. Ọ̀rẹ́ tí ò bá lè ṣàǹfààní fún ẹ, àwọn ọ̀rẹ́ gan bá tayé èèyàn jẹ́. Ọ̀rẹ́ tí ò bá ṣàǹfààní fún ẹ, jáwọ́ nú ẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà, ìyanu á ṣẹlẹ̀. Tọ́ ẹ ṣeun. Ẹ wá bá wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, orúkọ yín ní kíkún lẹ́ẹ̀kan sí. Èmi ni Daniel Apostle Daniel Adeniyi Ayoola, ti ìjọ The Trust of Christ and Miracles Church tó wà ní H Court Street, Adigbe, Abẹ́òkúta, Wisdom and Wonders Chapel aka nìyẹn. Then on Facebook I'm Ayoola Daniel TCMC. On TikTok I'm Danad DANDA. Then or Apostle Adeniyi _22. Then YouTube Daniel Ayoola, Instagram Apostle Daniel Ayoola. Bó ṣe rí nìyẹn. Tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 0803 111 4450 0803 111 4450. Tọ́ ẹ ṣeun, kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Ẹ jájọ tún pàdé ní comment section kámẹ́rà ó ti yín. Ẹ share fídíò yìí fáwọn ẹlòmíì. Ẹ má gbàgbé wípé gẹ́gẹ́ bí MC tó dáńtọ́, ẹ kàn sí wa ní gbogbo ìgbà nígbà gbogbo fáwọn ayẹyẹ yín. Kò wá mọ́ síbẹ̀ yẹn nìkan. Ẹ̀yin fẹ́ ṣe birthday chant ní gbogbo nǹkan wọ̀nyẹn náà ló jẹ́ ara ṣe tiwa. Ẹ má wá gbàgbé láti lọ sí Bembeyeke comedy. Ẹ máa rí àwọn nǹkan apanilẹ́rìn-ín fún ìgbélárugẹ àṣà wa tó wà ńbẹ̀. Ìròyìn ò táfojúbà, bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀rí ń tà ń sọ. Ẹ bá wa share fídíò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò ó lóní Bembeyeke, ó yá o. Ẹ máa share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Now here's what people do not know, that you can actually cut down the expenses on transportation and accommodation when you first take a step by owning a land. Imagine owning land in one of the busiest places in Abeokuta, matter of fact the heartbeat of Abeokuta, where you have accessible road networks, stable electricity, and you get to meet people of value in this particular environment. Even as a Lagosian, you can stay in Abeokuta and work in Lagos. All you need to do is commute via train, which is of course provided to make transportation easy for you without fatigue. Now this is why Homeland Estate was established, to help you sell the shows of life easily without having to spend so much. With a sum of 1.8 million naira, you stand a chance to owning a plot of land. Now the sweet part is, even when you do not have up to 1.8 million naira, 500,000 naira is a very good amount. You can stand a chance to own a land with us. You just need to spread the payment within a stipulated time. We have the 3-month plan, we have the 6-month plan, and we have the 1-year plan. Now imagine you doing all of this. Tell me, how are you going to have to spend majority of your money for the year in accommodation or transportation? These things are very simple, and that's why we are here for you. Homeland Estates will bring you lifestyle and comfort at your fingertips. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you work in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic. Now, this is very possible if you take the ferry boat step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily. It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community. It is also very close to the train station, where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda.
Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ BEMBEYEKE TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.